ó sì yẹ kí máa yẹn ìyẹn Tọ́mì ó yẹ kó kíyèsára. Otasansan rédíò and TV. pé ajẹ́ kan máa ronú pé àwọn náà lẹ́bi àwọn náà ní ara tí wọ́n bá ń gbébọn fún wọn wọ́n rò wípé ìbọn tẹ́ fẹ́ gbé fún wa yìí lè gbà á ẹ lọ gbé fọmọ yín tàbí kọ́mọ yín ẹ lọ gbé kan fọmọ yín náà kájọ mọ́ gbé kiri kájọ mọ́ lò ó. Otasansan rédíò and TV. wọ́n ṣèlú kan bá sọ fún wọn yín pé yá mo fẹ́ kọ́ ọ lọ bá lágbájá mo fẹ́ kọ́ ọ lọ hàn lé mo fẹ́ kọ́ ọ lọ pa àwọn ọlọ́kọ̀ yẹn á lè ronú ara wọn pé bí tó fẹ́ rán mi yìí mi ò lè lọ jọmọ rẹ̀ ó tẹ̀lé mi tàbí kọ́mọ rẹ̀ ó ṣáájú. Otasansan rédíò and TV. oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n ń sọ èrò tiwọn àti ìwòye tiwọn lórí bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Seyi Makinde bó ti lé Alhaji Mukaila Auxiliary bó ti lé kúrò gẹ́gẹ́ bí alága àjọ PMS nípínlẹ̀ Ọ̀yọ́. oníkálukú lẹ́tọ̀ọ́ wọ́n sì ní ìwòye lórí ọ̀rọ̀ tó bá ń lọ. olúkálukú lẹ́tọ̀ọ́ láti sọ ìwòye tiẹ̀. olúkálukú lẹ́tọ̀ọ́ láti sọ ìrònú tiẹ̀. olúkálukú lẹ́tọ̀ọ́ láti sọ èrò tiẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ kan. èrò ọdẹ papọ̀ ìwòye ọ̀pápọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ojú tí oníkálukú fi máa ń wo ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀. mi ò lè bú wọn. ṣùgbọ́n ní ti tèmi ohun tí mi ò lè fi sọ yí pé ìgbésẹ̀ tí ẹnjíníà Abíọ́dún Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbésẹ̀ tí wọ́n gbé lórí bí wọ́n ṣe yọ Alhaji Mukaila Auxiliary kúrò ní alága àjọ PMS ó ní wípé á jẹ́ kí àwọn òṣìṣẹ́ ọlọ́kọ̀ èrò á jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn olóṣèlú tí wọ́n ń lò wọ́n láti dépò á jẹ́ kí wọ́n rorí kí wọ́n mọ̀ wípé àwọn olóṣèlú yẹn kì í ṣe pé wọ́n fẹ́ wọn dénú kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ láti gbọ́ bùkátà gbogbo ilé ayé wọn tàbí wọ́n mọ̀ọ́mọ̀ láti sọ wọ́n dé èèyàn pàtàkì èèyàn ńlá láwùjọ. ṣùgbọ́n wọ́n ń dọ́gbọ́n ṣe bí ẹni pé wọ́n fẹ́ tiwọn wọ́n gba tiwọn láti lò wọ́n kí àlá tàbí èrò tiwọn kó lè wá sí ìmúṣẹ ni. á wá jẹ́ kí àwọn ọlọ́kọ̀ èrò á jẹ́ kí wọ́n rorí pé òṣèlú kìí ṣe for life ipò kan kìí ṣe for life ipò òṣèlú kìí ṣe for life fúngbà díẹ̀ ni. á jẹ́ kán mọ̀ wípé á jẹ́ kán mọ̀ ronú pé àwọn náà lẹ́bi àwọn náà ní ara tí wọ́n bá ń gbébọn fún wọn wọ́n rò wípé ìbọn tẹ́ fẹ́ gbé fún wa yìí lè gbà á ẹ lọ gbé fọmọ yín tàbí kọ́mọ yín ẹ lọ gbé kan fọmọ yín náà kájọ mọ́ gbé kiri kájọ mọ́ lò ó. tí wọ́n bá tó ń ṣèlú kan bá sọ fún wọn yín pé yá mo fẹ́ kọ́ ọ lọ bá lágbájá mo fẹ́ kọ́ ọ lọ hàn lé mo fẹ́ kọ́ ọ lọ pa àwọn ọlọ́kọ̀ yẹn á lè ronú ara wọn pé bí tó fẹ́ rán mi yìí mi ò lè lọ jọmọ rẹ̀ ó tẹ̀lé mi tàbí kọ́mọ rẹ̀ ó ṣáájú. á jẹ́ kí wọ́n ronú wípé lílò tí wọ́n ń lò wọ́n kàn fẹ́ lò wọ́n láti fi achieve èèmù tiwọn ni kì í ṣe láti sọ wọ́n déèyàn. tẹ́ bá wá lè ronú bẹ́ẹ̀ ìwà jàgídíjàgan ìwà bó o bá pa bó o bá o bú lẹ́sẹ̀ tí wọ́n ń lò wọ́n fún á jẹ́ kí wọ́n rorí pé á jẹ́ kó dínkù.